kò jẹ́ bẹ́ẹ̀ eré ni àbí àwàdà ni òun ló gbẹnu àwọn olólùfẹ́ Bíọ́lá Adébáyọ̀ jáde látàrí àkọlé tó fi kí bàbá ọmọ rẹ̀ fún àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé lénìí tí ó sì jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ pé òun àti bàbá ọmọ òun ti pínyà. Tí ẹ ò bá gbàgbé lóṣù kẹrin ọdún 2021 tọkọtaya náà ṣègbéyàwó nílùú Èkó nílé ẹjọ́ tó wà ní Ìkòyí. Bíọ́lá Adébáyọ̀ ṣàlàyé pé àwọn ti pínyà láti ọdún tó kọjá táwọn méjèèjì sì pinnu láti máa mójútó ọmọ tó wà láàrin wọn láìsí ìjà tàbí wàhálà. Bó tilẹ̀ jẹ́ pé Bíọ́lá ò sọ ohun tó fa ìpínyà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tó fi àdúrà ránṣẹ́ sí bàbá ọmọ rẹ̀ láti kí kú orí ọjọ́ ìbí rẹ̀. Bíọ́lá sọ pé láti oṣù 14 sẹ́yìn lòun ti ń wa ẹkún mu tómijé sì gba ojú òun tóun sì ń wá agbára nínú Kristi àti ìfẹ́ rẹ̀. Àkọlé náà sọ pé ó kú ọjọ́ ìbí bàbá ọmọ òun àti ọkọ òun àtijọ́ òun sì ń gbà ládùúrà pé kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá a gbé títí ọjọ́ ayé rẹ̀ kí Ọlọ́run kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀nà rẹ̀ kí ó sì bùkún fún ju ìrètí rẹ̀ lọ. Bíọ́lá tẹ̀síwájú náà rẹ̀ pé òun ní èròǹgbà pé kí ìgbéyàwó òun kó pẹ́ ṣùgbọ́n ohun tó dáa ni pé òun wà láàyè òun wà láàyè òun wà lálàáfíà. Ó sì gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gbàdúrà fún òun pé kí wọ́n sì kọ́ bí ó ṣe ń sọ̀rọ̀ tùrùn sí ènìyàn tó pé a kò mọ ohun tí kálukú ń là kọjá. Ẹ sọ fún lódo pé ó ti dára fún àlàáfíà. Báyìí ni Bíọ́lá Adébáyọ̀ ṣe kọ sí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ èyí tó mú káwọn olólùfẹ́ rẹ̀ máa sọ pé ó dùn àwọn pé ìgbéyàwó Bíọ́lá Adébáyọ̀ forí ṣọpọ́n nítorí pé ọmọ dáadáa ni Bíọ́lá Adébáyọ̀ ọmọ tó kọ́ tó tún tún ẹ̀kọ́ ni Bíọ́lá jẹ́ tí kò kí ń wá aṣọ wọ̀kuwọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ lè bá níbi ìwà ìbàjẹ́. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ayé kan ló wà ìgbéyàwó tó bá ti sífẹ̀ẹ́ mọ́ kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni.